ní bínú mọ̀ ni àṣẹ̀ṣẹ̀ wọn ológbò níjìyà ọpẹ́ títí àtẹkù lè pàjẹ́ ẹ má bínú sí wa ní kókó tó jáde nínú ìwé ìròyìn ojoojúmọ́ ilé wa láàárọ̀ yìí àtọ̀rọ̀ gáfárà àtọ̀rọ̀ àforíjìn pápápá à ń tẹ̀ síwájú náà ni níbi tí a ti ní ká mú ìròyìn tó wà níwájú mi òun náà ni ọ̀rọ̀ ààrẹ Bọ́lá Tinubu lórí ayẹyẹ àti lórí ayẹyẹ àyájọ́ ọjọ́ òní tá a mọ̀ sí June 12 ọjọ́ tí a yà sọ́tọ̀ fún ìjọba àwa ara wa látọwọ́ ìjọba tó kó gbá sílé láti ṣe ìrántí olóògbé Moshood Kásìmọ̀wò Ọ̀làwálé Abíọ́lá aṣíwájú Bọ́lá Ahmed Tinubu ó gbóríyìn fún Moshood Kásìmọ̀wò Abíọ́lá bákan náà ló ṣèlérí ìgbé ayé ìdẹ̀rùn fún gbogbo ọmọ Nàìjíríà gẹ́gẹ́ bó ti sọ lónìí ọjọ́ ajé láti ṣe àmì àti ayẹyẹ àyájọ́ June 12 ọdún 1993 nínú ilé tí olóògbé Moshood Kásìmọ̀wò Ọ̀làwálé Abíọ́lá tó ti jáwé olúborí nínú ìdìbò ààrẹ tó wáyé lọ́jọ́ náà ààrẹ ó ṣàpèjúwe oníṣòwò pàtàkì nì tó gún ní ọ̀nà tí ó mú ìfura dání gẹ́gẹ́ bí ọ̀pákùsẹ̀lẹ̀ fún ìjọba àwa ara wa tí gbogbo wa ń jẹ mọ̀dùnmọ́dùn lónìí látọdún 1999 nínú ọ̀rọ̀ rẹ̀ Bọ́lá Ahmed Tinubu ó ṣe kòsàì ṣàkíyèsí ìnira àti ìgbòkègbodò tó dé bá gbogbo ọmọ orílẹ̀-èdè Nàìjíríà látàrí ìkéde tó ń ṣe nígbà tó ń gba ọ̀pá àṣẹ ìjọba orílẹ̀-èdè yìí gẹ́gẹ́ bí ààrẹ Nàìjíríà nínú eléyìí tó ti sọ wípé owó ìrànwọ́ epo ti di ohun àfìsẹ́yìn tẹ́gun alárè fi sọ ó ní kì í ṣe wípé ó mọ̀ọ́mọ̀ wà ìkà bí kì í ṣe wípé ìgbésẹ̀ akin tó yẹ kí ìjọba ti ń bẹ lóde ó gbé nítorí wípé ètò ọ̀hún ti wà ńlẹ̀ láti ọ̀dọ̀ ìjọba tó kó gbá sílé ṣùgbọ́n òun ló ń ṣe ìfẹsẹ̀múlẹ̀ rẹ̀ gẹ́gẹ́ bó ṣe sọ ó ní níwọ̀nba ìgbà tá ti yọ owó ìrànwọ́ kúrò lórí epo ẹni tí yọ gbà àkàrà sọnù lọ́wọ́ ọmọdé dandan ní kó tọ́ yín sẹ́gbẹ́ àkàrà rẹ̀ a kì í sọ pé kọ́mọdé ó mú àkàrà wá ẹni tó bá ti wá gba ẹni tọ́lọ̀ ń bá padì lórí yóò fi rún gbàdé eléyìí tó túmọ̀ sí wípé níwọ̀nba ìgbà tá ti yọ owó ìrànwọ́ epo dandan ni káwá ọ̀nà míì tí àlàáfíà tí yóò ti sun ọmọ orílẹ̀ tí ìgbé ayé ìdẹ̀rùn yóò ti sun gbogbo ọmọ orílẹ̀-èdè yìí pọ̀ bákan náà ni ààrẹ Bọ́lá Tinubu sọ wípé bẹ́kún bá pẹ́ títí ìyálẹ̀ta ọpẹ́ tán ayọ̀ ń bọ̀ ní òwúrọ̀ wípé kọ́mọ orílẹ̀-èdè yìí kí wọ́n farada èyíkéyìí ìnira tí yíyọ owó ìrànwọ́ epo tó bá mú bá wọn àti tó bá mú bá wọn látàrí ìgbòkègbodò wọn àti ọ̀wọ́n gógó nǹkan tí ó tẹ̀lé ó ní mo mọ ìnira yín bó ṣe rí lára yín èmi gangan mo fi sípò ara mi torí pé tá a bá fẹ́ finá jó ọmọlàkejì ẹni ó yẹ ká fi dóra ẹni wò àti pàápàá kéèyàn tó fi abẹ́rẹ́ gún ọmọlàkejì ó yẹ kọ́kọ́ fi abẹ́rẹ́ ọ̀hún kọ́kọ́ fi dánra rẹ̀ wò ó ní mo mọ ìnira yín bákan náà ni ọkàn tèmi náà sòjòjò ṣùgbọ́n ìgbésẹ̀ tó yẹ ká gbé òun náà la gbé Bọ́lá Tinubu sọ̀rọ̀ yìí nínú ọ̀rọ̀ àpilẹ̀kọ rẹ̀ fún ti ayẹyẹ àyájọ́ ọjọ́ tá a gba ìjọba àwa ara wa padà lọ́wọ́ àwọn ìjọba ológun gẹ́gẹ́ bó ṣe sọ ó ní pẹ̀lú ògo Ọlọ́run lẹ́yìn òkùnkùn biribiri ìmọ́lẹ̀ ń bọ̀ ó ní ìdí ni wípé ìgbọ̀pá àṣẹ mi mo ṣe ìlérí tọ́pọ̀ látàrí lẹ́yìn ìgbà tí mo yọ owó ìrànwọ́ epo ó ní kí ni àwọn nǹkan tí a fi dípò fún gbogbo ọmọ Nàìjíríà òun náà ni wípé pípèsè iṣẹ́ lọ́pọ̀ yanturu níná àwọn owó tó jẹ́ owó ìrànwọ́ tẹ́lẹ̀tẹ́lẹ̀ níná lórí àwọn nǹkan amáyédẹrùn bí àwọn nǹkan amúlòdùn ìdáṣẹ́sílẹ̀ lórí ètò ìgbòkègbodò ọkọ̀ lórí ètò ìlera ètò ẹ̀kọ́ àti láti mú ìdákúrekú iná ẹ̀lẹ́tíríkì wá sí òpin bákan náà ni ètò ìgbáyégbádùn àwọn ọmọ orílẹ̀-èdè yìí kò ní jẹ́ àdínkù nínú ntíjọba o tí yóò pèsè àti ọ̀nà láti mú ìgbé ayé ìdẹ̀rùn bá gbogbo ọmọ orílẹ̀-èdè Nàìjíríà lẹ́yìn pé a yọ owó ìrànwọ́ epo a fi ọ̀nà míì a fi dí i padà fún yín ẹ farabalẹ̀ ẹ fọkànbalẹ̀ ẹ fi ìgbàgbọ́ yín rọ̀ mọ́ Ọlọ́run ẹ sì fọwọ́sowọ́pọ̀ pẹ̀lú ìjọba tí ń bẹ lóde ààrẹ Bọ́lá Tinubu ń lọ fọ̀rọ̀ ìlédè nínú ọ̀rọ̀ àpilẹ̀kọ rẹ̀ fún àyájọ́ òní àyájọ́ ọjọ́ ìgbà ìjọba àwa ara wa padà ẹ̀kúnrẹ́rẹ́ ó ń bẹ nínú àwọn ìwé ìròyìn tó jáde láàárọ̀ yìí ẹ̀rá kẹ̀ka síwájú sí i. tó lọ́dọ̀ tèmi ń bí lórí ọ̀rọ̀ June 12 náà mà ní o lórí ọ̀rọ̀ June 12 ẹni tó ti fìgbà kan
jẹ́ igbákejì ààrẹ lórílẹ̀‐èdè wa yìí orílẹ̀‐èdè Nàìjíríà tó tún jẹ́ olùdíje sí ipò ààrẹ nínú ètò ìdìbò tó wáyé lóṣù kejì ọdún yìí ìyẹn Alhaji Atiku Abubakar òun ló ti jẹ́ kó di mímọ̀ pé kí agbárùkù ti ìṣèjọba àwarawa nílẹ̀ yìí ó mà ní yóò gbé wa dé èbúté ògo ó ní kì í ṣe ká máa ṣe ìjọba tí a pè ní ìjọba alágbádá ní ìjọba apàṣẹ wàá kì í ṣe pé kákan máa dédé pàṣẹ nínú ìjọba àwarawa tó sì jẹ́ wípé ìjọba alágbádá òun la pè ìjọba ọ̀hún ó ní ó yẹ kájọ tẹpẹlẹ mọ́ bí ìjọba àwarawa yóò ṣe rẹ́sẹ̀ walẹ̀ dáadáa ni o Alhaji Atiku Abubakar òun ló sọ síwájú sí pé gbogbo ẹ̀yin ọmọ Nàìjíríà ẹ má mà ṣe dákẹ́ ẹ má rẹ̀wẹ̀sì o ẹ má dákẹ́ nítorí pé ẹni tó bá dákẹ́ tára rẹ̀ yóò bá dákẹ́ ni o ó ní iṣẹ́ gbogbo wa ni o láti gbógun ti gbogbo àwọn ọ̀tá ìlọsíwájú nílẹ̀ Nàìjíríà àwọn tí kò fẹ́ kí ìjọba àwarawa kó rẹ́sẹ̀ walẹ̀ dáadáa gbogbo àwọn ọ̀tá ìlú àwọn àríjẹ nídìí mọ̀dàrú ẹ jẹ́ ká gbógun tì wọ́n ni o kì í ṣe wípé kí àwọn kan kí wọ́n máa ṣe wá bí ẹrú kí wọ́n máa ṣe wá bí ẹni tó jẹ́ wípé àjẹ́ nǹkan kan ká sì tún máa sọ wípé ìjọba àwa ara wa náà ni ó ní kò yẹ kí ọ̀rọ̀ orí bẹ́ẹ̀ rárá o ó ní ọ̀rọ̀ yìí kì í wá ṣe ọ̀rọ̀ ẹnìkan ṣoṣo o iṣẹ́ gbogbo wa ni o iṣẹ́ gbogbo wa ni láti ṣe ó ní gbogbo ohun tí ó wà ní iwájú wa ni ìṣèjọba rere bóyá lónìí ni o bóyá lọ́la ni o gbogbo ohun tí ó yẹ kí gbogbo wa máa gbé ìgbésẹ̀ ó ní bí ìṣèjọba rere yóò sì rẹ́sẹ̀ walẹ̀ lórílẹ̀‐èdè wa Nàìjíríà ó ní gbogbo eléyìí tá a bá wá ṣe lónìí ó ní yóò sọ bí òní wa àti ọ̀la wa bí ó ṣe rí o Atiku Abubakar òun ló sọ bẹ́ẹ̀ lónìí lójú àwọn ìwé ìròyìn wa tó jáde fún tòní. iléeṣẹ́ ààrẹ ṣe àtìlẹ́yìn fún olórí ilé ìgbìmọ̀ asòfin àgbà tó jẹ́ ẹlẹ́sìn kìrìsìtẹ́nì gẹ́gẹ́ bí ìròyìn ṣe tẹ̀ síwájú wípé lóòótọ́ ni pé orí adẹ́tù ń pètè àrán orí adáràn ń pètè ọba kò sì sẹ́ni tí nǹkan rí òwò ṣùgbọ́n ìka tó bá tọ́ sínú òun náà la fi rè mú gẹ́gẹ́ bí iléeṣẹ́ ààrẹ ti sọ lọ́jọ́ ìsinmi àná wọ́n ní wọ́n ṣàlàyé ìpinnu wọn láti yan olórí ilé ìgbìmọ̀ asòfin àgbà tó jẹ́ ẹlẹ́sìn kìrìsìtẹ́nì ńgbà tí ó ń ṣàlàyé nínú ọ̀rọ̀ rẹ̀ ẹni tó jẹ́ igbákejì ààrẹ orílẹ̀-èdè yìí Alhaji Kashim Shettima òun náà ni ó ń sọ wípé tí kì í bá ṣe pé ẹnìkan fẹ́ jẹ àjẹranjú níwọ̀n bá gbà tá a ti mú ẹlẹ́sìn Muslim ẹlẹ́sìn Islam tó jẹ́ ààrẹ àti igbákejì rẹ̀ kò sí nǹkan méjì a ṣẹ̀ṣẹ̀ nílò ẹni tí yóò pàrọwà fún wa tàbí tí yóò bẹ̀ wá tàbí tí yóò sọ nǹkan tó tọ́ fún wa ó yẹ kí ojú ọ̀sọ̀nà wípé ntọ́kàn òun náà ni ká sì pín ipò agbára míì fún àwọn ẹlẹ́sìn kejì kó má bàa dàbí ẹni pé arólé apá kan adákànsí ààrẹ igbákejì ààrẹ Kashim Shettima òun náà lọ sọ̀rọ̀ yìí níbi àpèjẹ kan tó wáyé láàrin àwọn ilé ìjọba ààrẹ àti àwọn asòfin orílẹ̀-èdè yìí tó wáyé ní ọjọ́ àbámẹ́ta tó kọjá lọ ńbẹ̀ náà ló ti sọ wípé ẹgbẹ́ òṣèlú All Progressives Congress a ti fẹnukò a sì ti ṣe ìpinnu wípé ẹni tó jẹ́ a ti ṣe ìpinnu wípé Godswill Akpabio tó wá láti gúúsù orílẹ̀-èdè yìí náà ni ọkàn wa mú náà ni a sì ṣe àtìlẹ́yìn la máa ṣe àtìlẹ́yìn tó gbópọn fún láti jẹ olórí ilé ìgbìmọ̀ láti jẹ ààrẹ ilé ìgbìmọ̀ asòfin àgbà ńgbà tá a mú ọgbẹ́ni Jibrin Barau gẹ́gẹ́ bí igbákejì ààrẹ ilé ìgbìmọ̀ asòfin àgbà ní òun wá láti apá àríwá ìwọ̀ oòrùn orílẹ̀-èdè yìí gẹ́gẹ́ bí Shettima ṣe sọ síwájú ó ní àwọn méjì tí wọ́n ń díje fún ipò ààrẹ tí wọ́n ń díje fún ipò abẹnugan ilé ìgbìmọ̀ aṣojúṣòfin ìlú Àbújá òun náà ni wọ́n ti ju àwà sílẹ̀ àwọn méjèèjì tó ju àwà sílẹ̀ náà ni Aliyu Bitara àti Yusuf Gadi àti Yusuf Gadi ó ní inú òun dùn ńgbà tó ń gbọ́ wípé àwọn méjèèjì ju àwà sílẹ̀ wípé tó àwọn ò díje fún abẹnugan ilé ìgbìmọ̀ aṣojúṣòfin mọ́ ntí ẹgbẹ́ òṣèlú àwọn fi ọwọ́ sí òun náà ní gbogbo àwọn tẹ̀lé nígbà tí ó ń ṣàlàyé síwájú sí ó ń sọ ìpinnu ààrẹ Bọ́lá Ahmed Tinubu wípé ohun tí ààrẹ ń fẹ́ òun náà ní ìjọba àkóyawọ́ àti pàápàá kí ẹni tó máa jẹ́ ààrẹ ilé ìgbìmọ̀ asòfin àgbà kó jẹ́ ẹlẹ́sìn kìrìsìtẹ́nì ó ṣàlàyé síwájú ó ní ìgbàgbọ́ náà ni gbogbo wa ní lọ́kàn tí a ò bá fẹ́ fi ẹlẹ́yàmẹ̀yà àti ẹlẹ́sìn mẹ̀sìn sí
dandan ní ká pín ní sọ̀túnṣòsì mọ́ bàbí kan jẹ́ gẹ́gẹ́ bóyá sọ ó ní níwọ̀n bàgbà tí àwa ti jáwé olúborí gẹ́gẹ́ bí ààrẹ àti igbákejì nínú nínú ẹlẹ́sìn kan náà ó yẹ ká ṣe àtúntò ipò agbára ní àwọn ilé ìgbìmọ̀ asòfin méjèèjì tó jẹ́ ẹnìkan nínú àwọn ìgbìmọ̀ amúṣẹ́ṣe ẹgbẹ́ òṣèlú All Progressives Congress ó ní àtìyàn Godswill Akpabio gẹ́gẹ́ bí ẹlẹ́sìn kìrìsìtẹ́nì gẹ́gẹ́ bí ẹni tí gbogbo wa fi ọkàn tán láti jẹ aṣíwájú ilé ìgbìmọ̀ asòfin àgbà. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn yìí inú ìwé ìròyìn tó jáde láàárọ̀ yìí òun náà ló mọ̀ wá ẹ̀rá kẹ̀ka síwájú sí i. tó lọ́dọ̀ tèmi ń bí ẹni tó jẹ́ ààrẹ fún ẹgbẹ́ òṣìṣẹ́ ìyẹn ti ẹ̀ka ètò ẹ̀kọ́ àwọn ASUU ẹni tó jẹ́ ààrẹ wọn ọ̀jọ̀gbọ́n Emmanuel Osodeke òun ló ti sọ wípé ṣe rí ìjọba àwarawa tí a sọ wípé à ń lò lórílẹ̀‐èdè Nàìjíríà yìí àwọn kan mọ̀ ló ṣe bí ẹni àwọn kan ló jẹ́ pé mùdùnmúdùn ètò ọ̀hún àwọn kan ló fi sọ́dọ̀ wọn o kì í ṣe gbogbo èèyàn gan ni ọ̀rọ̀ yìí ló fi sí ọ̀dọ̀ wọn lórílẹ̀‐èdè Nàìjíríà ṣe rí àwọn tó jẹ́ pé wọn ò jẹ ìgbádùn ètò ìjọba àwa ara wa lórílẹ̀‐èdè Nàìjíríà yìí àwọn gan-an àwọn ló pọ̀ jù lórílẹ̀‐èdè Nàìjíríà o oníṣẹ́ rí gbogbo àwọn láti ìgbà tí a ti sọ pé à ń ṣe ìjọba àwa ara wa láti bí ọdún mẹ́rìnlélógún sẹ́yìn ó ní gbogbo àwọn tí wọ́n wà ní ipò àwọn náà ni wọ́n yí ara wọn padà láti orí ọ̀kan sí kejì tó jẹ́ wípé bí eléyìí bá ti kúrò ńbẹ̀ náà ni eléyìí yóò tún bọ́ sí eléyìí yóò kúrò ńbẹ̀ ẹni tí ó bọ́ sí ó ti wà ńbẹ̀ àwọn tí ó jẹ́ wípé wọ́n jọ ń ṣe òṣèlú tó jẹ́ wípé àwọn náà ni wọ́n jọ ń ṣe òṣèlú ọ̀hún inú òṣèlú kan náà ni wọ́n wà tàbí kí èmi kó tiẹ̀ tún kúrò nínú ẹgbẹ́ òṣèlú kan kó tún bọ́ sínú ẹgbẹ́ òṣèlú kejì kí wọ́n tún lọ gbé ńbẹ̀ léyìí tó jẹ́ pé gbogbo wọn ló sì rọ́wọ́ rí ní àwùjọ ṣùgbọ́n tó jẹ́ pé àwọn mẹ̀kúnnù gan wọn ò jẹ àǹfààní nínú ètò ìṣèjọba àwarawa tó ń lọ lọ́wọ́lọ́wọ́ lórílẹ̀‐èdè Nàìjíríà ó ní àwọn péréte ló ń jàǹfààní ètò ìjọba àwarawa lórílẹ̀‐èdè Nàìjíríà ó ní kò sí àwọn àti ọ̀rọ̀wọ́ orí kankan nínú ètò ìṣèjọba yìí o oníṣẹ́ wa rí àwọn ètò ìṣèjọba yìí àwọn tó ń ṣèjọba lé wa lórí yìí àwọn tó ń ṣáájú wa lórílẹ̀‐èdè yìí àti ní àwọn ìpínlẹ̀ àti ní àwọn ìjọba ìbílẹ̀ oníṣẹ́ rí gbogbo wọn ó ní gbogbo wọn láti mú bí Ọlọ́run o ó ní gbogbo àwọn tí ó jẹ́ pé kò rọ́wọ́ rí àwọn náà gan-an ni wọ́n tún máa ń káwọ́ sókè fún wọn tí wọ́n tún máa ṣe baba rere bàbá kẹ̀ tí wọ́n tún máa ṣáájú wọn tó jẹ́ pé nígbà tí ètò ìṣèlú bá dé òun ni wọ́n máa ń rántí wọn o ohun tí wọ́n sì fi rántí wọn náà ni àpò ráìsì lóríṣiríṣi àti àwọn nǹkan míì tó jẹ́ pé wọ́n jẹ tán ní bóyá láàrin ọ̀sẹ̀ kan àbí láàrin ọjọ́ kan àbí aṣọ tí wọ́n tiẹ̀ lò àbí fìlà tí wọ́n fi sí orí wọn ó ní gbogbo eléyìí òun ni wọ́n ń fún wọn o ó ní àwọn tí ò rọ́wọ́ rí tó jẹ́ pé àwọn gan ló pọ̀ jù láwùjọ ó ní àwọn tí ó ń ṣèjọba yìí ohun tí wọ́n ń ṣe fún wọn nìyí tó jẹ́ pé àwọn gan ò tiẹ̀ mọ èyí tó kàn gan láti ṣe ó ní ṣe rí ètò ìṣèjọba àwa ara wa nílẹ̀ yìí àwọn péréte àwọn ló ń jẹ nínú ẹ̀ o àwọn mẹ̀kúnnù gan wọn ò jẹ nínú ẹ̀ dáadáa bó ṣe tọ́ àti bó ṣe yẹ Osodeke òun ló sọ eléyìí di mímọ̀ láàárọ̀ yìí nínú àwọn ìwé ìròyìn wa tó jáde fún tòní. ipò ìlera gómìnà ìpínlẹ̀ Ondo ọ̀gbẹ́ni Rotimi Akeredolu ó ti di ọ̀nà ìjẹ níbi táwọn olóṣèlú kan ti ń pa wápò ní ìpínlẹ̀ ọ̀hún lélẹ́yìí tí ó ti fi àyè ète fún ìdìbò tí ń bọ̀ lọ́dún 2024 ó ti fààyè rẹ̀ sílẹ̀ gẹ́gẹ́ bí wọ́n ṣe sọ ní ọjọ́ bíi mélòó kan sẹ́yìn ó náà ni àwọn ìpínlẹ̀ Ondo wọ́n wà nínú ìsárésókè ìsárésódò nínú dààmúdàbò látàrí ipò tí ìlera gómìnà ìpínlẹ̀ ọ̀hún ọ̀gbẹ́ni Rotimi Akeredolu wà níbi tí àwọn kan ti ń gbèrò yẹn lẹ́jẹ̀ ń pe olódì gómìnà ọ̀hún ó ti lọ sí ìwàlẹ̀ àṣà ṣùgbọ́n kò lè ṣàìrí bẹ́ẹ̀ ní kì í ṣe lẹ́nu ọjọ́ mẹ́ta yìí tí gómìnà Rotimi Akeredolu tó dédé di àfẹ́kù ní àwùjọ àti ní gbangba ìta níbi tí àwọn èèyàn ti ń rò ó lọ́kàn wọn wípé ó ní láti jẹ́ pé a lọ yọrí sí tàbí bí lọ yọrí sí lóòótọ́ òun náà ni wípé gómìnà ìpínlẹ̀ Ondo Rotimi Akeredolu ó ń sòjòjò torí pé irọ́ ò da ẹni tí ń pa gan ò lálàáfíà ẹni tó bá rí àwọn àwòrán gómìnà lẹ́nu lọ́lọ́ yìí yóò mọ̀ wípé nǹkan ò fi gbogbo ara dánmọ́rán fún gómìnà ọ̀hún nínú eléyìí
tọ́jẹ́ wípé láìpẹ́ jọjọ òun náà ni ìyàwó gómìnà òun ti ké gbàjarè ń pe ẹ má ro ìkúrú ọkọ òun o lóòótọ́ ni ó ń ṣòjòjò ṣùgbọ́n òjòjò tí ń ṣe kò ní la ẹ̀mí lọ lọ́pọ̀lọpọ̀ àwọn ibi tó yẹ kí a ti rí gómìnà lọ́jọ́ wípé àwọn amúgbálẹ́gbẹ̀ẹ́ òun ni wọ́n ń sojú gómìnà ìpínlẹ̀ Ondo tàbí ibòmíì kọjá ẹni tọ́jà igbákejì gómìnà eyín ọ̀gbẹ́ni Lucky Ayédatiwa òun náà ni yóò lọ sojú gómìnà Akérédolú lélẹ́yìí tó mú ìfura wá fún gbogbo àwọn èèyàn ìpínlẹ̀ Ondo àti pàápàá àwọn ẹgbẹ́ òṣèlú alátakò lélẹ́yìí tí wọ́n ń lò láti nawọ́ sí ẹgbẹ́ òṣèlú ọ̀hún nínú ọ̀rọ̀ tí wọ́n sọ tàbí àwọn ìròyìn tó jáde nínú àwọn ìwé ìròyìn lónú àwọn ìwé ìròyìn orílẹ̀-èdè yìí wípé ipò tí ìlera gómìnà ń wà ó ti bàjẹ́ kọjá àfẹnusọ nínú eléyìí tí wọ́n ti ní ojú láì nírú ẹnu láì níyọ̀ gbogbo àwọn olùgbé ìpínlẹ̀ ọ̀hún àti àwọn tó kù òun náà ni wọ́n ń kọminú wọ́n sì ń béèrè lọ́wọ́ àwọn alábàáṣiṣẹ́pọ̀ gómìnà wípé kò sí ní tó ní kẹ́ ẹ mọ̀ sọ ipò tí ìlera gómìnà wà tó ní kẹ́ ẹ mọ̀ sọ fún wa gẹ́gẹ́ bí ọmọ ìpínlẹ̀ yìí gbogbo wa la ní ẹ̀tọ́ láti béèrè ipò tí gómìnà wà ṣé ọmọ láyé ni àbó sì tún wà láyé bákan náà ẹ jẹ́ ká mọ ipò tí ó wà torí pé ẹ̀tọ́ wa ni ojúṣe wa ni láti mọ àlàáfíà gómìnà wa lẹ́yìn èyí òun náà ni fọ́nrán kan jáde tó fi ọkàn àwọn èèyàn kan balẹ̀ ní ìpínlẹ̀ Ondo wípé lákọ ni gómìnà wà bí ìbọn níbi tí wọ́n ti wo fọ́nrán ọ̀hún tí kò ju ìṣẹ́jú àáyá bíi mélòó kan lọ ìṣẹ́jú àáyá bíi 12 níbi tí wọ́n ti rí gómìnà níbi tó ti ń wo ìdíje àṣekágbá FA Cup tó wáyé láàrin ikọ̀ agbábọ́ọ̀lù tí gómìnà fẹ́ràn jù eyín Manchester United àti ikọ̀ ẹgbẹ́ agbábọ́ọ̀lù Manchester City níbi tí wọ́n ti rí gómìnà níbi tó ti fọwọ́ gbé ife omi fúnra lára ẹ̀ tó sì mú lélẹ́yìí tó tako àbájáde àwọn ẹgbẹ́ òṣèlú alátakò tí wọ́n sọ wípé n tó ń ṣe gómìnà ó ti kan apá rẹ̀ wípé ọwọ́ rẹ̀ méjèèjì kò ṣeé gbé sókè tàbí láti fi ṣe nǹkan kan ìròyìn yìí òun náà ló fi ìdí ẹ̀ múlẹ̀ wípé etí òṣèlú ìdìmọ̀lù òun náà ni ìròyìn ẹlẹ́jẹ̀ tí àwọn ẹgbẹ́ òṣèlú alátakò tí wọ́n ń gbé jáde ipò tí gómìnà ìpínlẹ̀ Ondo wà àfẹ́mọ́ gbogbo ọmọ ìpínlẹ̀ Ondo òun náà ni wọ́n ń béèrè wọ́n ní ẹ jẹ́ ká rí gómìnà wa àfẹ́mọ́ báwo ni ìlera rẹ̀ ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn yìí inú ìwé ìròyìn ojoojúmọ́ tó jáde láàárọ̀ yìí òun náà ló wà ẹ̀rá kẹ̀kà síwájú sí i. tó kẹ́mi ó sáré kọjá lọ sí ìpínlẹ̀ Benue báyìí níbi tí gómìnà ìpínlẹ̀ ọ̀hún gómìnà Alufaa Alia níbi tó ti fi àwọn ìgbìmọ̀ kan lọ́lẹ̀ nípa bí wọ́n ṣe gba àwọn nǹkan ìní tó jẹ́ ti ìjọba èyí tó ti di àkólọ ní ìpínlẹ̀ ọ̀hún kí gbogbo àwọn nǹkan ìní yìí tó wà lọ́wọ́ wọn kí wọ́n lè kó padà wá kí wọ́n sì jọ̀wọ́ ẹ̀ fún ìjọba ìpínlẹ̀ ọ̀hún gómìnà ìpínlẹ̀ ọ̀hún tó jẹ́ Alufaa òun ló sọ eléyìí di mímọ̀ fún àwọn oníròyìn tó sì jẹ́ kó di mímọ̀ pé gbogbo àwọn nǹkan ìní tó jẹ́ ti ìjọba ní ìpínlẹ̀ Benue ó di dandan o kí wọ́n ó gbà kalẹ̀ ó ní bó tilẹ̀ jẹ́ pé gómìnà tó lọ nípínlẹ̀ ọ̀hún ó ti fi ìgbìmọ̀ ọ̀hún ó ti fi àwọn ìgbìmọ̀ kan lọ́lẹ̀ kó tó di pé ó kúrò ní ìpínlẹ̀ náà tí ó fi ìgbìmọ̀ lọ́lẹ̀ wípé ó di dandan kí wọ́n gba àwọn nǹkan ìní yìí padà wá sí ọ̀dọ̀ ìjọba kí gbogbo àwọn nǹkan yìí kó sì di ti ìjọba ìpínlẹ̀ ọ̀hún padà gbogbo àwọn nǹkan ìní tí àwọn tí a lè pè ní alọ́kólóńkígbe tí wọ́n ti kó lọ àwọn ọ̀fúnhàn gbogbo nǹkan tí wọ́n ti kó lọ ní ìpínlẹ̀ ọ̀hún tó jẹ́ ti ìjọba ó ní dandan ni ó di dandan kí wọ́n gba gbogbo ẹ̀ padà ó wá fi tó gbogbo àwọn tí wọ́n jẹ́ ẹ̀ṣọ́ aláàbò tí ó wà nínú ìgbìmọ̀ tí wọ́n fi lọ́lẹ̀ yìí pé ó di dandan o kí wọ́n ṣe iṣẹ́ wọn bó ṣe tọ́ àti bó ṣe yẹ ni o láti gba gbogbo àwọn nǹkan tó jẹ́ ti ìpínlẹ̀ ọ̀hún padà lọ́wọ́ àwọn tó ti kó lọ lára gbogbo àwọn nǹkan tí ó jẹ́ ti ìjọba ìpínlẹ̀ Benue tí wọ́n ṣetán láti gbà padà òun náà láti rí àwọn ilẹ̀ lóríṣiríṣi àwọn ọkọ̀ bọ̀gìnìbọ̀gìnì tó jẹ́ ọkọ̀ olówó ńláńlá ilé olówó ńláńlá lóríṣiríṣi àti gbogbo àwọn nǹkan àlùmọ́nì àwọn ohun tí wọ́n fi ń ṣe ẹ̀ṣọ́ ilé lóríṣiríṣi àti àwọn nǹkan míì tó jẹ́ ti ìjọba ìpínlẹ̀ Benue ó ní ìjọba ìpínlẹ̀ Benue ni wọ́n sọ báyìí o wípé ó di dandan o kí wọ́n gba gbogbo ẹ̀ padà lọ́wọ́ àwọn tí wọ́n jí kó lọ. Bọ́lá Tinubu ní àpẹẹrẹ olóògbé Moshood Káṣímọ̀wò Abíọ́lá
nínú ìsọwọ́sèjọba rẹ̀ àlàkalẹ̀ rẹ̀ àti àwọn èròǹgbà rẹ̀ láti mú ìgbé ayé ọ̀tun bá orílẹ̀-èdè Nàìjíríà. Ẹgbẹ́ nàdẹ́kò ni wọ́n sọ bẹ́ẹ̀. Wọ́n ní rírí àti ìwòsí Bọ́lá Ahmed Tinubu ètò ìṣèjọba rẹ̀ àgbékalẹ̀ rẹ̀ àti àfojúsùn rẹ̀ òun náà ni àwọn lè pè ní ìpadàbọ̀ olóògbé Moshood Kásìmọ̀wò Abíọ́lá gẹ́gẹ́ bí wọ́n ti sọ. eyín nàdẹ́kò renewal group àwọn ni wọ́n sọ ọ̀rọ̀ yìí nígbà tí wọ́n ṣe sọ ọ̀rọ̀ wọn nípa àyájọ́ ọjọ́ òní níbi tí a ti ń ṣe àyájọ́ àkó tí a gba ìjọba àwa ara wa padà gẹ́gẹ́ bí wọ́n sọ. wọ́n ní ààrẹ Bọ́lá Tinubu nínú ọ̀rọ̀ àkọ́sọ rẹ̀ ní ọjọ́ 29 oṣù karùn-ún ọdún tá a wà yìí níbi tó ti sọ wípé ó ń yọwọ́ ìrànwọ́ epo kúò lólè tọ́já wípé tá a bá ní káfojú bù ú lásìkò yìí kò tí ì ju bíi ọ̀sẹ̀ méjì lọ náà ni ó kọ́kọ́ kọ àwọn ọmọ orílẹ̀-èdè Nàìjíríà lóminú ṣùgbọ́n àwọn ìgbésẹ̀ ààrẹ lẹ́yìn May 29 ló ti fi hàn wípé dídùn lọ́sàn-án oṣù àti pàápàá ibi ire òun náà lòkè yìí ń gbé wá rè iwájú lọ́lọ́pọ̀ eléyìí ń wà wá lọ kì í ṣe ẹ̀yìn gẹ́gẹ́ bí nàdẹ́kò renewal group látẹnu ẹni tó jẹ́ aṣíwájú wọn eyín òun Kòfẹ́sọ̀ Àtìládé Adéẹ̀yọ̀ bóyá sọ ó ní ta ló sọ wípé nǹkan mọ̀ lọ lójú ọ̀nà bí a ṣe ń gbà á lérò báyìí bí kì í bá ṣe wípé Ọlọ́run dìídì fúnra lára ẹ̀ mú Kásìmọ̀wò Ọláwálé Abíọ́lá padà ní orúkọ Bọ́lá Tinubu. ó ní látìgbà tó ti dé ipò ọ̀hún náà láti wo sàkún wípé ojú ọ̀nà tí ń tọ̀ ojú ọ̀nà tí gbogbo ìkólọ orílẹ̀-èdè Nàìjíríà yóò ti padà bọ̀ sípò ojú ọ̀nà tí ìrẹ́pọ̀ tí ó fi wà lórílẹ̀-èdè Nàìjíríà ojú ọ̀nà tí ọrọ̀ ajé wa tí yóò fi rọ̀sọ̀mù ojú ọ̀nà tí gbogbo nǹkan fi sùn wá bọ̀ lórílẹ̀-èdè Nàìjíríà ojú ọ̀nà tó fi jẹ́ wípé àtúnṣe àti àtúntò ó máa dé bá oríṣiríṣi nǹkan ní ẹlẹ́kàjẹ̀ka nínú ọ̀rọ̀ Adéẹ̀yọ̀ ní eléyìí tó pè nínú ọ̀rọ̀ àpilẹ̀kọ Adéẹ̀yọ̀ eléyìí tó pè ní June 12 nàdẹ́kò RG òun ló ti sọ wípé ìmúpadàbọ̀ sípò àtúnṣe àti mímú àwọn nǹkan ìgbé ayé ìdẹ̀rùn bá orílẹ̀-èdè Nàìjíríà ìlú Adó Èkìtì tó jẹ́ olú ìlú ìpínlẹ̀ Èkìtì òun náà ni ó ti fọ̀rọ̀ yìí léde ní sísàmì ayẹyẹ àyájọ́ ọjọ́ ìjọba àwa ara wa. ó ní lóòótọ́ ó ní ajagunfẹ̀yìntì Ibrahim Badamasi Babangida ó ní ó fi ipò ààrẹ du olóògbé Moshood Kásìmọ̀wò Abíọ́lá ní fífagilé tó fagilé ìbò June 12 ọdún 1993 lélẹ́yìí tó jẹ́ wípé rabọ́rabọ́ rẹ̀ lólóògbé Moshood Kásìmọ̀wò Ọláwálé Abíọ́lá ló bá dé àtìmọ́lé níbi tó ti pàdé ikú òjijì ní ikú tó mú ìfura dání gẹ́gẹ́ bóyá sọ ní ìṣọwọ́sèjọba aṣíwájú Bọ́lá Ahmed Tinubu ní ó jẹ́ ká mọ̀ wípé òkun lẹ́yìn òkùnkùn biribiri ìmọ́lẹ̀ ń bọ̀ ó nílò lónìí tó jẹ́ àyájọ́ ọjọ́ ọ̀hún ayọ̀ pẹ̀lú gbogbo ọmọ orílẹ̀-èdè Nàìjíríà nítorí wípé ààrẹ tí wọ́n fínúfíndọ̀ yàn ààrẹ tí yóò mú ìgbé ayé ìdẹ̀rùn báwọn ni ó ní a lè pè é ní ìpadàbọ̀ wá Abíọ́lá ní orúkọ bákan náà ló ní ààrẹ Bọ́lá Tinubu náà ni ó ti mú ìrètí ọ̀tun padà wá fún wa oníṣàrántí lọ́dún 1993 òun náà ni olóògbé Kásìmọ̀wò Abíọ́lá ló sọ pé akọ́mọ̀nà ètò ìṣèlú tó òun náà ni ìrètí ọdún 1993 nígbà tí ààrẹ Bọ́lá Tinubu ló tó pe tiẹ̀ ní àtúnrọ àtúnṣe ìrètí àtúnmú fi ẹsẹ̀ múlẹ̀ ìrètí. ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn yìí inú ewé ìwé ìròyìn tó jáde láàárọ̀ yìí òun náà ló wà ẹ̀ rà ẹ̀ kà ní gbàmú ọ̀tánbà. tọ́ nípínlẹ̀ Bauchi ìjọba ìpínlẹ̀ Bauchi wọ́n mà ti ṣe bẹ̀bẹ̀ báyìí o ní agbègbè kan ní ìpínlẹ̀ ọ̀hún nípa bí wọ́n ṣe kọ́ ilé ìkàwé yàrá ìkàwé lọ́pọ̀ yanturu fún agbègbè kan ní ìpínlẹ̀ Bauchi àti àwọn nǹkan àti àwọn iṣẹ́ àkànṣe míì tó jẹ́ mẹ́ẹ̀ẹ́dógún tí wọ́n ti parí níye lóríṣiríṣi ní àwọn ìjọba ìbílẹ̀ kọ̀ọ̀kan ní ìpínlẹ̀ ọ̀hún. ẹni tó jẹ́ gómìnà ìpínlẹ̀ Bauchi sẹ́nitọ̀ Bala òun ló sọ eléyìí di mímọ̀ wípé gbogbo àwọn iṣẹ́ àkànṣe yìí òun ló ti parí o
ní ìpínlẹ̀ Bauchi léyìí tó jẹ́ pé wọ́n tiẹ̀ wá ń lọ sí agbègbè kan ní ìpínlẹ̀ ọ̀hún agbègbè tí ó jẹ́ wípé wọ́n kọ́ yàrá ìkẹ́kọ̀ọ́ tó ọlọ́pọ̀ yanturu tí wọ́n kọ́ fún wọn ní agbègbè yìí nítorí pé wọ́n rí wípé wọ́n nílò yàrá ìkẹ́kọ̀ọ́ yìí ó jẹ́ dandan fún wọn láti ṣe eléyìí sí agbègbè ọ̀hún tí wọ́n sì kọ́ yàrá ìkẹ́kọ̀ọ́ ọ̀hún fún àwọn tó wá láti agbègbè ọ̀hún tí wọ́n pẹ̀lú kànga omi ìgbàlódé lóríṣiríṣi tí wọ́n ṣe fún wọn ní agbègbè ọ̀hún olórí agbègbè ọ̀hún ẹni tó jẹ́ olórí agbègbè ọ̀hún ó wá dúpẹ́ lọ́wọ́ ìjọba ìpínlẹ̀ ọ̀hún wípé àwọn dúpẹ́ o nítorí pé kíkọ́ yàrá ìkẹ́kọ̀ọ́ yìí fún gbogbo àwọn èèyàn tí ó wá láti agbègbè yìí ní ìpínlẹ̀ Bauchi ó ní yóò jẹ́ ohun ìwúrí àti ohun ìdùnnú fún gbogbo wọn o yóò sì tún jẹ́ kí gbogbo àwọn ọmọ wọn ní agbègbè yìí gbogbo àwọn ọmọ wọn ní agbègbè yìí kí wọ́n ní ẹ̀mí ìfẹ́ láti kàwé àti láti lọ sí ilé ẹ̀kọ́ kí wọ́n sì máa kọ́ ẹ̀kọ́ bó ṣe tọ́ àti bí ó ṣe yẹ kí ìdàgbàsókè àti ohun àmúyẹ kó lè máa bá gbogbo àwọn àtọmọdé àti àgbà ní ìpínlẹ̀ ọ̀hún ní ìpínlẹ̀ Bauchi òun ni eléyìí ti ṣẹlẹ̀ ní àárọ̀ yìí níbi tí gómìnà ìpínlẹ̀ Bauchi tó ti kọ́ ilé yàrá ìkẹ́kọ̀ọ́ fún àwọn agbègbè àti àwọn ìjọba ìbílẹ̀ káàkiri ní ìpínlẹ̀ Bauchi. ẹ wo ẹ má fọwọ́ kàn án ẹ má dán wò ẹ má ṣe iṣẹ́ abẹ fún ọ̀gá wa IPOB òun náà ni wọ́n sọ bẹ́ẹ̀ fún iléeṣẹ́ ọ̀tẹlẹ̀múyẹ́ orílẹ̀-èdè yìí DSS nígbàtí àwọn ẹgbẹ́ ajá fún òmìnira ilẹ̀ olómìnira ti Biafra tá a mọ̀ sí IPOB àwọn náà ni wọ́n ké gbàjarè fún gbogbo ọmọ ẹgbẹ́ ọ̀hún jákèjádò àgbáńláyé wípé etí yín ò gbọ́dọ̀ di o ìdí ni wípé ntí ó ń lọ lábẹ́nú lọ́dọ̀ àjọ DSS òun náà ni wípé wọ́n múra wọ́n ń gbèrò láti ṣe iṣẹ́ abẹ àwúrúju fún ọ̀gá wa Mazi Nnamdi Kanu gẹ́gẹ́ bí wọ́n ṣe sọ wọ́n ṣe kìlọ̀kìlọ̀ fúnjọba àpapọ̀ àti àjọ DSS wípé ẹ dákun o ẹ má fọwọ́ kàn án ẹ má tiẹ̀ gbèrò rẹ̀ rárá wípé ẹ fẹ́ bá ṣe iṣẹ́ abẹ etí gẹ́gẹ́ bí ẹni tó jẹ́ agbẹnusọ ẹgbẹ́ ọ̀hún eyín Emma Powerful gẹ́gẹ́ bó ṣe sọ nínú ọ̀rọ̀ rẹ̀ tó sọ lọ́jọ́rú àná náà ló ti sọ wípé òun gbọ́ fèrèfèrè wípé wọ́n múra láti ṣe iṣẹ́ abẹ fún Mazi Nnamdi Kanu onílélẹ̀ tí ìwádìí fi hàn wípé kò ṣe sí abẹ etí ni wọ́n fẹ́ ṣe ní kìí ṣe wípé wọ́n wá ojú náà tí ẹ̀mí ò fi bọ́ lẹ́nu Mazi Nnamdi Kanu gẹ́gẹ́ bí Powerful ṣe sọ ó ní IPOB wọ́n lòdì sírò ìgbìmọ̀pọ̀ bẹ́ẹ̀ àti iṣẹ́ abẹ fún Nnamdi Kanu ẹni tó jẹ́ olórí IPOB gẹ́gẹ́ bóyá sọ ó ní olórí àwọn tí wọ́n mú lọ́nà tí kò bá òfin mu tí wọ́n sì fìyà tí ọ̀tọ̀ jẹ lábẹ́ òfin lélẹ́yìí tọ́jà wípé wọ́n kàn fi sínú àjàlẹ̀ lọ́gbà DSS láì ṣe ìdájọ́ tó yẹ lórí ẹ̀ wọ́n ní látàrí èyí òun náà ni àwọn fi ń pè fún fífi yíyọ̀ǹda Nnamdi Kanu kó máa lọ lé láyọ̀ àtàláfíà láì fi ẹsẹ̀ òfin kankan dè mọ́lẹ̀ mọ́ tàbí gbé tàbí kí wọ́n yọ̀ǹda rẹ̀ fún olùtọ́jú tó jẹ́ eléyìí tí Mazi Nnamdi Kanu ń lò tàbí tọ́mọ̀ tàbí tó ní ìgbọ́kànlé nínú ẹ̀ ń pé àwọn ọ̀fẹ́ kí Mazi Nnamdi Kanu kó gbọ́ ọ̀nà tí ọ̀pọ̀lọpọ̀ àwọn aláṣẹ orílẹ̀-èdè yìí tí wọ́n mú tí wọ́n kú lọ́nà àìròtẹ́lẹ̀ tí wọ́n gbà lọ ń ní afẹ́pẹ́ àkíyèsí gbogbo ọmọ ẹgbẹ́ IPOB jákèjádò àgbáńlá ayé gbogbo ẹ̀yin tẹ́ fẹ́ràn òmìnira àti ẹ̀yin tẹ́ fẹ́ràn ìjàngbara ilẹ̀ olómìnira ti Biafra wípé ìgbésẹ̀ ń lọ lọ́wọ́ láti dé agbára Nnamdi Kanu kù àti látàrí iṣẹ́ abẹ tí àwọn DSS ń gbèrò láti ṣe fún pẹ̀lú àwọn olùtọ́jú tọ́jẹ́ ti àjọ DSS ó ní àwọn ọgbà ó ní eléyìí ti fojú hàn wípé èròǹgbà DSS ó ní láti gé ẹ̀mí Nnamdi Kanu kúrú látàrí iṣẹ́ abẹ awúrúju tí wọ́n sọ wípé àwọn fẹ́ ṣe fún un ní látàrí èyí àwọn ọgbà àwọn lòdì sí àwọn kọ̀yìn sí àwọn ò fọwọ́ sí rárá ń pé kí ẹnìkankan ṣe iṣẹ́ abẹ fún Nnamdi Kanu onílòótọ́
ó ní Nnamdi Kanu nílò iṣẹ́ abẹ látàrí etí tó fi ṣèṣe níbi tí wọ́n ti lọ mú un nípa ìyáká ní orílẹ̀-èdè Kenya tí wọ́n sì fìyà jẹ lọ́nà àìtọ́ láti ibẹ̀ ni ó ti fi ara pa tó sì nílò iṣẹ́ abẹ ṣùgbọ́n àwọn ò fẹ́ ìrànwọ́ láti ọ̀dọ̀ àjọ DSS àwọn fẹ́ kí wọ́n yọ̀ǹda rẹ̀ fáwọn káwọn ọlọ́rìí tọ́jú ẹ̀ tàbí kí wọ́n yọ̀ǹda kí dókítà tọmọwọ́ rẹ̀ tàbí dókítà tó ní ìfọkàntán nínú ẹ̀ kí wọ́n gbà á láàyè láti wá tọ́jú ẹ̀ torí táwọn dókítà àjọ DSS tí wọ́n bá ṣètọ́jú tàbí iṣẹ́ abẹ fún Nnamdi Kanu àwọn nǹkan kan tó bá tún súyọ lẹ́yìn iṣẹ́ abẹ ọ̀hún kọ́ ta ló máa bójútó báwo ni wọ́n ṣe fẹ́ tọ́jú ẹ̀ lélẹ́yìí tó túmọ̀ sí wípé àwọn nǹkan míì tó bá súyọ tí ò bá rí ìtọ́jú ó lè tètè ṣe okùnfà ikú àìtọ́jọ́ fún olórí IPOB ọ̀hún ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn yìí inú ìwé ìròyìn tó jáde lójúmọ́ òní òun náà ló wà ẹ̀rá kẹ̀ka síwájú sí i. tó lọ́dọ̀ tèmi bí àwọn tó jẹ́ ọmọ ilẹ̀ Nàìjíríà tó wà káàkiri àwọn orílẹ̀-èdè lókè òkun ó ní wọ́n ti fọwọ́ sọ̀yà gbangba báyìí o pé àwọn ṣetán o láti ṣe àtìlẹ́yìn fún ìjọba tó ń lọ lọ́wọ́ yìí nítorí pé ìṣínwó ìkòròwò ohun ẹja bá jìjọ wò nísàlẹ̀ odò gígùn ní gùn o wọ́n ní ìṣèjọba ààrẹ Tinubu ó ní àwọn ṣetán o láti ṣe àtìlẹ́yìn fún báyìí àgbáríjọ ẹgbẹ́ àwọn ọmọ ilẹ̀ yìí ọ̀hún lẹ́yìn odi òun ló sọ pé ààrẹ Tinubu ó ti fi hàn nínú ìṣe rẹ̀ o ó sì ti fi hàn nínú ìsọ̀rọ̀ rẹ̀ pé ààrẹ ó ti ṣetán o láti máa gbọ́ igbe mẹ̀kúnnù lórílẹ̀‐èdè Nàìjíríà léyìí tó sì ti ṣetán láti gbé gbogbo àwọn ọmọ ilẹ̀ Nàìjíríà gòkè àgbà wọ́n ní àgbáríjọ ẹgbẹ́ àwọn ọmọ tó jẹ́ àwọn ọmọ ilẹ̀ Nàìjíríà tó wà ní òkè òkun ọ̀hún wọ́n ní àwọn ti ṣetán o àwọn ti ń gbé ìgbésẹ̀ bí àwọn náà yóò ṣe kó ipa tiwọn nípa pípé àwọn iléeṣẹ́ ńláńlá wá sí orílẹ̀-èdè Nàìjíríà àwọn èèyàn pàtàkì tí ó lè wá dá iléeṣẹ́ sílẹ̀ lórílẹ̀-èdè Nàìjíríà wọ́n láwọn náà ti ṣetán o láti pè wọ́n wá sí orílẹ̀-èdè Nàìjíríà ìyẹn gbogbo àwọn ohun tí amáyédẹrùn lóríṣiríṣi àwọn tó lè ṣe é àwọn náà ti ṣetán láti pè wọ́n wá sórílẹ̀-èdè Nàìjíríà báyìí láti lè jẹ́ kí wọ́n máa wá sílẹ̀ Nàìjíríà láti kí àwọn náà lè kópa tiwọn lórílẹ̀‐èdè Nàìjíríà láti lè jẹ́ kí eléyìí ìrànlọ́wọ́ yìí kó wà fún èròǹgbà ààrẹ kó ti èròǹgbà ààrẹ Tinubu kó tì í lẹ́yìn kí ilẹ̀ yìí kó lè gòkè àgbà nípa àwọn nǹkan ìgbàlódé àti àwọn nǹkan ìgbáyégbádùn àwọn ọmọ Nàìjíríà èyí tí ó dẹrùn fún tolórí tẹlẹmù lórílẹ̀‐èdè Nàìjíríà gbogbo àwọn ọmọ Nàìjíríà tó ń bẹ lẹ́yìn lókè òkun àwọn ló ṣèlérí yìí láàárọ̀ yìí o pé àwọn náà ti ṣetán láti gbárùkù ti ìjọba Tinubu yìí èyí tó ń lọ lọ́wọ́ yìí wípé àwọn náà ti ṣetán láti kó ipa tiwọn tó jọjú kí wọ́n ṣe bó ṣe tó àti bó ṣe yẹ eléyìí ó wà káàkiri ó wà nínú ìwé àwọn ìròyìn wa tó jáde láàárọ̀ yìí. ìròyìn ayọ̀ ni. ìròyìn ayọ̀ ni. ká mọ bí sí ká mọ rẹ̀ sí. bẹ́ẹ̀ni. òfin Ọlọ́run ni bí wọ́n ṣe kà á fún wa nínú ìwé mímọ́ ó ti lé ní mílíọ̀nù kan ọmọ tuntun tí wọ́n ṣe àkọsílẹ̀ rẹ̀ lórílẹ̀‐èdè Nàìjíríà láàrin oṣù kínní ọdún 2023 tá a wà yìí títí di oṣù karùn-ún ọdún 2023 àjọ elétò ìkànìyàn òun ló fi ọ̀rọ̀ yìí léde wọ́n ní mílíọ̀nù kan ẹgbẹ̀rún lọ́nà mẹ́rìnléláàádọ́sàn irinwó ó dín mẹ́jọ ọmọ òun náà ni wọ́n ṣe àkọsílẹ̀ rẹ̀ wípé wọ́n bí láàrin oṣù kínní sí oṣù karùn-ún ọdún 2023 tá a wà yìí iye yìí òun náà ni ẹ̀ka kan tàbí ìlànà kan tí wọ́n gbé kalẹ̀ lórí ẹ̀rọ ìtàkùn ayélujára láti máa ṣe àkọsílẹ̀ àwọn ọmọ tuntun tí wọ́n bá ń bí níwọ̀nba àgbà tó jẹ́ wípé bí wọ́n ṣe ń bí wọn òun náà ni wọ́n ti ń fi orúkọ wọn sílẹ̀ níbẹ̀ náà ni wọ́n ti ka iye ọmọ tuntun tí wọ́n bí ọ̀hún gẹ́gẹ́ bí àjọ tó ń ṣètò ìkànìyàn èyún National Population Commission tí wọ́n ní àwọn rí gẹ́gẹ́ bọ́n ẹ sọ wọ́n ní ìtàkùn ọ̀hún òun náà ló ṣe àkọsílẹ̀ àwọn ọmọ tí wọ́n bí ní abẹ́ oṣù kan pé wọ́n jẹ́ ọ̀tàlélọ́ọ̀ọ́dúnrún àti méje ẹgbẹ̀rún àti ẹgbẹ̀rin ó dín méjì ọmọ ni wọ́n bí ní àtọ́jẹ́ wọ́n wà ní
ọmọ oṣù kan tàbí tí kò tíì tó ọmọ oṣù kan lábẹ́ àwọn tí wọ́n jẹ́ ọmọ oṣù márùn-ún tàbí tó kù díẹ̀ kí wọ́n pé ọmọ oṣù márùn-ún òun náà ni ọ̀tàlélẹ́ẹ̀ẹ́dẹ́gbẹ̀ta àti méje ẹgbẹ̀rún àti òjìlélọ́ọ̀ọ́dúnrún àti márùn-ún ọmọ àwọn tí wọ́n wá jẹ́ ọmọ tí wọ́n ti lé ní oṣù márùn-ún àwọn jẹ́ òjìlélókòó òjìlénígba ó dín òjìlénígba àti mẹ́sàn-án ẹgbẹ̀rún bákan náà àti òjìlénígba ọmọ ni wọ́n bí tọ́jà wípé wọ́n ti lé ní ọmọ oṣù márùn-ún tiwọn gẹ́gẹ́ bí àkọsílẹ̀ ọ̀hún ṣe fi ìdí ẹ̀ múlẹ̀ òun ni ọ̀rìnlélẹ́ẹ̀ẹ́dẹ́gbẹ̀ta ẹgbẹ̀rún àti okòólélẹ́gbẹ̀rin ọmọ ni wọ́n jẹ́ obìnrin tí àkọsílẹ̀ ọ̀hún fi sílẹ̀ ńgbà tí ẹgbẹ̀ta ó dín méje ẹgbẹ̀rún àti ọ̀rìnlélẹ́ẹ̀ẹ́dẹ́gbẹ̀ta àti méjì tí àwọn jẹ́ ọkùnrin gẹ́gẹ́ bí application ọ̀hún bó ṣe fìdí ẹ̀ múlẹ̀ síwájú sí i ó ní àwọn ọmọbìnrin tí wọ́n fi orúkọ wọn sílẹ̀ wọ́n jẹ́ ẹgbẹ̀rún méjì ibi tí wọ́n ti àwọn ilé ìgbẹ̀bí tí wọ́n ti fi orúkọ àwọn ọmọbìnrin ọ̀hún sílẹ̀ ó jẹ́ bíi ẹgbẹ̀rún méjì àti ọ̀rìnlélẹ́ẹ̀ẹ́dẹ́gbẹ̀ta ó dín méje bákan náà ni àwọn ọmọkùnrin ibi tí wọ́n ti gbẹ̀bí wọn tí wọ́n ti ṣe ìforúkọsílẹ̀ wọn òun jẹ́ ẹgbẹ̀rún mẹ́ta òun jẹ́ ẹgbẹ̀rún mẹ́rin ó dín ní mẹ́rìnlélọ́gọ́ta bákan náà ni application fi síwájú sí wípé nínú oṣù kínní ọdún tá a wà yìí òun náà ni wọ́n ṣe àkọsílẹ̀ ọ̀ọ́dúnrún àti mẹ́rin ẹgbẹ̀rún àti àádọ́fà àti mẹ́jọ nínú oṣù January nìkan gẹ́gẹ́ bẹ́ẹ̀ ń lọ sọ wípé ogóje àti méjì ẹgbẹ̀rún àti ogóje àti méjì òun náà ni wọ́n bí nínú oṣù kejì àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ nígbà tó ṣe àfihàn tí wọ́n ṣe ìmúdúró ìfẹsẹ̀múlẹ̀ àbájáde application ọ̀hún inú ẹ̀ ni wọ́n ti sọ wípé àwọn ọmọ ọ̀hún ni wọ́n ti ṣe àkọsílẹ̀ orúkọ wọn àkọsílẹ̀ ìbí wọn lélẹ́yìí tí kò ní jẹ́ kó nira fún àjọ elétò ìkànìyàn láti mọ báwo la ṣe ń gbèrú sí báwo la ṣe ń pọ̀ sí báwo la ṣe ń bí sí tá a ṣe ń rẹ̀ sí kíjọba ó lè mọ ọ̀nà láti pèsè nǹkan ìgbáyégbádùn fún gbogbo ọmọ orílẹ̀-èdè yìí ìbá àjọkùnrin tàbóbìnrin ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn yìí inú ìwé ìròyìn tó jáde láàárọ̀ yìí òun náà ló wà ẹ̀rá kẹ̀ka síwájú sí i. ní ìlú Àbújá tó jẹ́ olú ìlú ilẹ̀ yìí olú ìlú ilẹ̀ wa orílẹ̀-èdè Nàìjíríà àwọn ọlọ́pàá wọ́n mọ̀ ti mú wọ́n mú ọkùnrin kan tó jẹ́ agbódegbà fún àwọn ajínigbé àti àwọn agbébọn wọ́n mú ọkùnrin ọ̀hún ní ilẹ̀ Àbújá pẹ̀lú àtẹ̀jáde tí àwọn ọlọ́pàá ní olú ìlú ilẹ̀ wa ní Àbújá tí wọ́n fi síta báyìí wọ́n ti ṣàlàyé wípé àwọn ti mú ọkùnrin kan o tí ó jẹ́ agbódegbà fún àwọn ajínigbé nílẹ̀ yìí gẹ́gẹ́ bí ó ṣe wí alukoro fún iléeṣẹ́ ọlọ́pàá nínú olú ìlú ilẹ̀ wa Àbújá SP Josephine Ade òun ló sọ nínú ọ̀rọ̀ rẹ̀ pé lọ́jọ́ àìkú ọjọ́ Sunday ó ní wọ́n mú ọkùnrin ọ̀hún ó ní ọkùnrin ọ̀hún ó ní wọ́n mú ní inú igbó kan tí wọ́n ń pè ní Mongoro nílùú Àbújá ó ní ọkùnrin ọ̀hún ni wọ́n rí wípé ó ti wà nínú àkọsílẹ̀ tẹ́lẹ̀ wípé ó ti pẹ́ tí wọ́n ti ń wá ó ṣàlàyé wípé gbogbo àwọn nǹkan tí ọkùnrin yìí tó máa ń ṣe náà ni wípé kó máa ṣe agbódegbà fún àwọn tó jẹ́ ajínigbé kó máa fún wọn ní kó máa lọ fún wọn ní oúnjẹ kó máa gbé oúnjẹ fún wọn nínú igbó kó máa gbé ìbọn kó máa gbé fún wọn nínú igbó kó tún lọ máa gbé kó tún lọ máa ṣe àtìlẹ́yìn fún wọn nípa bó ṣe ń ràn wọ́n lọ́wọ́ láti bá wọn ra ohun èlò oògùn tí wọ́n lè lò tí ó mú ara wọn jí pépé tí ó tún lọ gbé gbogbo ẹ̀ fún wọn ní inú igbó tí wọ́n bá wà wọ́n ní wọ́n ti mú ọkùnrin ọ̀hún báyìí o lára àwọn nǹkan tí wọ́n wá gbà lára lọ́wọ́ ọkùnrin ọ̀hún ó ní ìbọn tí wọ́n pè ní AK-47 àti àwọn nǹkan ìjà olóró míì wọ́n tún gba ẹ̀rọ ìléwọ́ fóònù wọ́n tún gbà á lọ́wọ́ ọkùnrin ọ̀hún ìyẹn nílùú Àbújá alukoro iléeṣẹ́ ọlọ́pàá
nílùú Àbújá òun ló fi eléyìí léde láàárọ̀ yìí wípé wọ́n ti mú ọkùnrin tó jẹ́ agbódegbà fún àwọn ajínigbé nílùú Àbújá. Kókó tó jáde nínú ìwé ìròyìn ojoojúmọ́ ilé wa òun náà ni ẹ̀ ń wò láti ìkànnì tẹlifíṣàn Àwíkóńkó. Ẹ má gbàgbé láti darapọ̀ mọ́ wa lórí àwọn ìtàkùn ayélujára wa gbogbo lórí Facebook Àwíkóńkó TV, YouTube Àwíkóńkó TV, Twitter Àwíkóńkó TV, Instagram Àwíkóńkó TV, TikTok àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Àwíkóńkó TV náà ni à ń padà bọ̀ tá a bá dé á tẹ̀ síwájú nínú kókó tó jáde nínú àwọn ìròyìn ojoojúmọ́ ilé wa fún tòní. Adéoyè Owólabí náà ló kọ mi à ń bọ̀. Ẹ káàbọ̀ padà. Kókó tó jáde nínú àwọn ìròyìn ojoojúmọ́ ilé wa òun náà ló wà lójú òòrùn yín láti ìkànnì tẹlifíṣàn Àwíkóńkó. Láì dènà pẹ̀lú ibi tá a roko tì sí náà láfàbọ́ sí á tẹ̀síwájú ní ṣísẹ̀ntẹ̀lé. Àjọ EFCC ló ní ẹ̀tọ́ láti tún fi ìdí Kókó láti ṣèwádìí ìṣòwò ìlú mọ̀kùmọ̀kù tí wọ́n fi kan Emefiele kì í ṣe àwọn DSS. Ẹni tó jẹ́ agbẹjọ́rò nì tó sì tún jẹ́ ajàfẹ́tọ̀ọ́ ọmọnìyàn Fẹ́mi Fálànà òun náà ló ti fi léde wípé gómìnà ilé ìfowópamọ́ àpapọ̀ ilẹ̀ yìí tí wọ́n ní kó lọ́rọ̀ rèé rọrùn kún nílé tó ti wà lákòlò àjọ DSS òun náà ni òun sọ fún àwọn àjọ DSS pé àwọn kọ́ ló lẹ́tọ̀ọ́ láti ṣèwádìí ìṣòwò ìlú mọ̀kùmọ̀kù tí wọ́n fi kan Emefiele gẹ́gẹ́ bóyá sọ ó ní bó tiẹ̀ jẹ́ wípé àjọ DSS kọ́kọ́ sọ wípé àwọn kọ́ ni àwọn mú Emefiele àti pé kì í ṣe pé àwọn fi ọwọ́ sìn kó òfin mu bó tiẹ̀ jẹ́ pé lẹ́yìn ọ̀rẹ́yìn òun náà ni wọ́n tún padà jẹ́wọ́ wípé Emefiele ó wà lọ́dọ̀ àwọn onítàbá wò ó dáadáa ó ní láti bí oṣù díẹ̀ òun náà ni àjọ DSS ni wọ́n ti ń dúnkokò mọ́ Emefiele wípé tí wọ́n ti ń fi ẹ̀sùn oríṣiríṣi kàn án lára ẹ̀sùn tí wọ́n fi kàn án òun náà ni wípé ó ṣe agbódegbà àti àtìlẹ́yìn fún àwọn tí wọ́n ń domi àláfíà ìlóró eyín àwọn onísùnmọ̀mí ní ọlọ́kan ọ̀jọ̀kan bákan náà ni wọ́n fi ẹ̀sùn ìṣòwò ìlú mọ̀kùmọ̀kù kan Emefiele ńgbà tó ń sọ̀rọ̀ eyín agbẹjọ́rò àgbà Fẹ́mi Fálànà ó ní ìjọba àpapọ̀ ó ní gẹ́gẹ́ bá a ṣe mọ̀ bó ṣe wà nínú òfin ó ní wípé àjọ DSS wọ́n lè mú Emefiele ṣùgbọ́n ó lójú ẹjọ́ tí wọ́n lè bá a jẹ́ ó ní lẹ́yìn ìgbà tí wọ́n bá ti ṣe ìwádìí nípa ṣíṣàtìlẹ́yìn fún àwọn ṣíṣàtìlẹ́yìn àti agbódegbà fún àwọn ikọ̀ afẹ̀míṣòfò tàbí àwọn adàlóró tí wọ́n bá ti ṣe ìwádìí eléyìí òfin tán ó ní kò sí nǹkan méjì tó kù ju pé kí wọ́n taari rẹ̀ sọ́dọ̀ àjọ tó ń gbógun ti ìwà ìbàjẹ́ àti ìṣòwò ìlú mọ̀kùmọ̀kù tá a mọ̀ sí EFCC ó ní ibẹ̀ ló yẹ kí wọ́n darí rẹ̀ lọ ó ní gẹ́gẹ́ bí òfin ṣe là á kalẹ̀ pé ẹni tó ó ní gẹ́gẹ́ bí òfin ṣe là á kalẹ̀ àti bó ṣe wáyé nígbà tí iléeṣẹ́ àbí ilé ẹjọ́ tó ga jùlọ lórílẹ̀‐èdè yìí bí wọ́n ìgbésẹ̀ tí wọ́n gbé lórí ẹjọ́ ààrẹ ilé ìgbìmọ̀ asòfin àgbà tẹ́lẹ̀ rí eléyìí Bùkọ́lá Sàràkí ó ní ṣe mọ̀ wípé wọ́n sọ wípé EFCC wọn ò lẹ́tọ̀ọ́ láti ṣe ìwádìí Bùkọ́lá Sàràkí nígbà náà ó ní lásìkò yìí DSS wọn ò ní ẹ̀tọ́ láti wádìí ìṣòwò ìlú mọ̀kùmọ̀kù lọ́wọ́ Emefiele èyí tọ́kàn wọ́n òun náà ni ẹ̀sùn tí wọ́n fi kàn án bóyá rọ́ ni bóyá òótọ́ ni wípé ó ń ṣe ìrànwọ́ àti agbódegbà fún àwọn tí wọ́n ń fi ẹ̀mí ṣòfò àtàwọn tí wọ́n ń dàlú láàmú tí wọ́n ń dàlú rìbárìbò lẹ́yìn ẹ̀tàrí rẹ̀ sọ́dọ̀ àjọ DSS ẹ̀tàrí rẹ̀ sọ́dọ̀ àjọ EFCC ló ní ẹ̀tọ́ lábẹ́ òfin
láti túfin ìdí kókò láti wádìí Emefiele lórí ọ̀rọ̀ ìṣòwò ìlú mọ̀kùmọ̀kù àti ìkówólẹ̀ yìí lọ sílẹ̀ òkèèrè tí wọ́n fi kàn án. Fẹ́mi Fálànà òun náà ló sọ̀rọ̀ yìí. Ẹ̀kúnrẹ́rẹ́ ọ̀nbẹ́nu àwọn ìwé ìròyìn tó jáde láàárọ̀ yìí ẹ̀rá kẹ̀ka síwájú. lọ́dọ̀ tèmi ń bí ààrẹ wa Bọ́lá Tinubu ó máa sọ̀rọ̀ o. ààrẹ Bọ́lá Tinubu ó bá gbogbo ọmọ Nàìjíríà ó bá wọn sọ̀rọ̀ ó ní gbogbo ẹ̀yin ọmọ Nàìjíríà gbogbo àwọn nǹkan tí gbogbo yín kojú yìí gbogbo bí ẹ̀kọ́ bí ò ṣe ṣojú mímu fún gbogbo yín nílẹ̀ yìí nípa bí a ṣe yọ owó ìrànwọ́ orí epo gbogbo rẹ̀ ó ní ìjọba àpapọ̀ náà ń rí o ó ní ẹ wò ó láìpẹ́ láìjìnà Olúwa máa dá gbogbo ìkólọ́wọ̀n yìí ó máa dá padà ní Nàìjíríà o ó ní gbogbo ìpèníjà tó dé bá wa lónìí nílẹ̀ wa Nàìjíríà yìí gbogbo ẹ̀ ni ó padà wá di ọ̀rọ̀ ìtàn lẹ́yìn wá ọ̀la o ó jẹ́ kó di mímọ̀ pé ìjọba àpapọ̀ ó ní wọ́n ń rí gbogbo nǹkan bí nǹkan ṣe dúró darí lórílẹ̀‐èdè Nàìjíríà o nípa yíyọ owó ìrànwọ́ orí epo ó ní ṣùgbọ́n láìpẹ́ láìjìnà ohun tí ò tó ó ń bọ̀ wá padà ṣẹ́kù o nítorí pé títa ríro ó mọ̀ làákọ́la nígbà tí ìlà bá jiná tán òun ló ń di ẹwà sí ojú ẹni o ó ní gbogbo àkólọ ẹ̀yin ọmọ Nàìjíríà òun ló ń bọ̀ wá padà di àkóbọ̀ o ó tún sọ nínú ọ̀rọ̀ rẹ̀ pé ìjọba àwarawa tẹ̀ ń wò yìí ìjọba àwarawa tí à ń lò lórílẹ̀‐èdè Nàìjíríà yìí ìjọba tí eléyìí tí à ń lò lórílẹ̀‐èdè Nàìjíríà yìí ó ní ìjọba tó yẹ kó dẹrùn fún tolórí tẹlẹmù tó yẹ kó dẹrùn fún tẹrú tọmọ ni ó ní ṣe rí ẹwà ìjọba àwarawa òun gangan ni wípé ẹni tó bá kópa nínú ìdíje ó lè jákulẹ̀ ó ní ẹni tó kópa lónìí ó lè jákulẹ̀ lọ́la ẹni tó sì jákulẹ̀ lónìí ó tún lè jẹ́ olùborí lọ́la ẹni tó borí lónìí ó sì tún lè jákulẹ̀ náà bó bá tún di ọ̀la ó ní àwọn tí kò wá faramọ́ ìjákulẹ̀ nígbà tí wọ́n bá díje àwọn tí ò faramọ́ wípé à ń jákulẹ̀ tàbí wọ́n mọ̀ pé ó di dandan kí ẹnìkan ó jákulẹ̀ àwọn tí kò bá faramọ́ ó ní wọn ò yẹ o lẹ́ni tí ó yẹ kó fi ayọ̀ gba olùborí nígbà tí wọ́n bá gba ìborí ó ní ààrẹ wa Tinubu ó ló sọ eléyìí di mímọ̀ o fún gbogbo ọmọ orílẹ̀-èdè Nàìjíríà ó ní ṣùgbọ́n ju gbogbo ẹ̀ lọ ẹ̀yin ọmọ orílẹ̀-èdè Nàìjíríà ṣe rí gbogbo ohun tó ti lọ lórílẹ̀-èdè Nàìjíríà ó ń bọ̀ wá padà wá sí àárín wa ìyẹn gbogbo ohun rere ni o ó ń bọ̀ wá sí àárín ọmọ Nàìjíríà padà ààrẹ Tinubu ó ló ń sọ eléyìí di mímọ̀ tó sì ń fi ọkàn gbogbo ọmọ Nàìjíríà balẹ̀ wípé ẹ dákun dábọ̀ ẹ ní sùúrù náà láìpẹ́ láì jìnnà ohun gbogbo ó ń bọ̀ wá sí bó ṣe tọ́ àti bó ṣe yẹ. lójú ìwé ìròyìn tó jáde láàárọ̀ yìí òun náà ni àwọn ọ̀jọ̀gbọ́n onímọ̀ ìjìnlẹ̀ kan ti fi léde wípé ilé ìfọpo ti Dangote tó wà nípínlẹ̀ Èkó yóò jẹ́ kí nǹkan ọrọ̀ ajé kọ́rọ̀ sọ̀mù lágbègbè ibẹ̀ àti ní pàápàá jùlọ gbogbo àwọn tí wọ́n ń ṣètò abánikọ́lé àfiléháyà àti àwọn tí wọ́n ń talé tí wọ́n ń talẹ̀ wọ́n máa rí ṣe dáadáa látàrí iléeṣẹ́ ọ̀hún tó dé sí ìpínlẹ̀ Èkó gẹ́gẹ́ bí onítàn ṣe sọ ó ní gbogbo àwọn tí wọ́n ń talé tí wọ́n ń talẹ̀ lágbègbè Lẹ́kì Ẹ̀pẹ́ òun náà ni wọ́n ṣòwò tí wọ́n bá òde pàdé látàrí iléeṣẹ́ ìfọpo tí Dangote tó gbé wá sí ìlú Èkó gẹ́gẹ́ bí ọ̀gbẹ́ni Ọdúnayọ̀ Òjó bó ṣe sọ fáwọn oníròyìn ó ní ó máa ní ọ̀nà tí oore ó fi wọ ìgbé ayé ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn tó jẹ́ pé nǹkan amáyédẹrùn yóò sún àwọn bọ̀ bákan náà ó ní wípé ohun tó máa ṣẹlẹ̀ ní agbègbè ọ̀hún òun náà ni yóò pèsè iṣẹ́ lọ́pọ̀ yanturu fáwọn èèyàn bákan náà ó ní gbogbo ọjà yóò bẹ̀rẹ̀ sí ní ta wàràwàrà ìdí ni wípé ẹgbẹẹgbẹ̀rún àwọn òṣìṣẹ́ òun náà ni wọ́n máa ní láti ṣiṣẹ́ bóyá yálà wọ́n wà níbẹ̀ tàbí wọn ò sí níbẹ̀ pẹ̀lú ṣe iléeṣẹ́ ìfọpo ti Dangote tó wà ní agbègbè ọ̀hún gẹ́gẹ́ bóyá sọ ní bó bá ti wá rí bẹ́ẹ̀ dandangbọ̀n ó ní wípé àwọn kan ohun tí àní wọ́n máa ṣètò oúnjẹ tí àwọn wọ̀nyí tí wọ́n máa jẹ látàrí èyí àwọn tó ń so oúnjẹ wọ́n máa tà dáadáa bákan náà ó ní wípé aṣọ tó jẹ́ aṣọ iṣẹ́ tí àwọn òṣìṣẹ́ wọ̀nyí tí wọ́n máa wọ̀ ṣé ẹ gbàgbé wípé ibì kan ni wọ́n ti máa rà á àwọn kan ni wọ́n sì máa ran lélẹ̀ tó túmọ̀ sí wípé nígbà àwọn tí ń ṣiṣẹ́ aránṣọ àtàwọn tí wọ́n ń taṣọ lágbègbè ọ̀hún wọ́n ṣòwò wọ́n bá òde pàdé ó ní ẹ má gbàgbé o wípé kò sẹ́ni tí yóò lọ síbi iṣẹ́ tí yóò fò
kúrò láti inú ilé rẹ̀ tí ó sì bọ́ sí ibi iṣẹ́ lélẹ̀ tó túmọ̀ sí wípé lílọ bíbọ̀ wọn lórí àwọkọ̀ ńlọ dálé lórí èyí túmọ̀ sí wípé gbogbo àwọn òṣìṣẹ́ awakọ̀ tí wọ́n ń wakọ̀ èrò náà ni wọ́n máa ṣòwò tí wọ́n bóde pàdé bákan náà ó ní àwọn òṣìṣẹ́ ètò ààbò àti àwọn tí wọ́n ń tún ilé ṣe àwọn tí wọ́n ń fọṣọ gbogbo wọn náà ni wọ́n máa rí tiwọn ṣe bákan náà ó ní bó bá ti wá rí bẹ́ẹ̀ nígbà tí àwọn wọ̀nyí bá ti rí ṣe gbogbo àwọn tó fẹ́ ṣiṣẹ́ ń bẹ̀ wọn ò sáà ní sùn lábẹ́ bíríìjì bákan náà ni wọn ò ní sùn lójú òfurufú nílé tó túmọ̀ sí wípé àwọn èèyàn kan òun náà ni yóò pèsè ilé gbígbé fún àwọn èèyàn wọ̀nyí tí wọ́n máa fi ẹlẹ́dàá wọn sí lẹ́yìn iṣẹ́ àti pé inú bẹ̀ òun náà ni wọ́n ti máa lọ sí ibi iṣẹ́ wọn lójoojúmọ́ ó ní ìdí nìyí tí a fi sọ wípé ètò ọrọ̀ ajé agbègbè ọ̀hún àti ìpínlẹ̀ Èkó lápapọ̀ ó máa rú gọ́gọ́ sí i látàrí rìfáínárì ọ̀hún tí wọ́n gbé wá sí ìlú Èkó ó wá ní ó ya òun lẹ́nu wípé àwọn ìpínlẹ̀ tó kù wọn ò lè kọ́ irú ìwà àtiṣe tí gómìnà ìpínlẹ̀ Èkó tó kọ́ láti pè Dangote tàbí kí wọ́n bẹ̀ẹ́ wípé dákun wá kọ́ iléeṣẹ́ kan tàbí méjì sí agbègbè wa ọ̀fẹ́ ńlá òfò wọn nílẹ̀ ó ní tí wọ́n bá ṣe eléyìí tí wọ́n fún Dangote ní ilẹ̀ lọ́fẹ̀ẹ́ níwọ̀n bàgbà tí kò bá ti sanwó ilẹ̀ dandan ni kí ó kọ́ iléeṣẹ́ sí agbègbè wọn bó bá ti wá kọ́ àwọn èèyàn tí bá ń ṣiṣẹ́ ń bẹ̀ àwọn wọ̀nyí ni yóò máa sanwó orí lélẹ́yìí tí yóò mú ìdàgbàsókè bá irú agbègbè bẹ́ẹ̀ lélẹ́yìí tí yóò jẹ́ kí ètò ọrọ̀ ajé agbègbè ọ̀hún kó rú gọ́gọ́ kí ara ó tu tó lórí tẹlẹ́mù kí gbogbo àwọn ìṣòwò kí wọ́n ṣòwò kí wọ́n bá òde pàdé kí kálukú ọmọ rọwọ́ mú lẹ́nu kí kálukú sì mọ rítajé ṣe ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn yìí ó ń bẹ nínú àwọn ìwé ìròyìn tó jáde láàárọ̀ yìí iléeṣẹ́ ìfọpo Dangote yóò mú ìgbé ayé ìdẹ̀rùn àti títà ọjà bá àwọn tí wọ́n ń talé tí wọ́n ń ralé tí wọ́n ń talẹ̀ káàkiri agbègbè tí iléeṣẹ́ ìfọpo ọ̀hún wà ẹ̀rá kẹ̀ka síwájú sí i. lọ́dọ̀ mi ń bí wọ́n ní èèwọ̀ ni àṣà ò gbúdọ̀ gbé wúrẹ́ ṣùgbọ́n ó dàbí ẹni pé rúdurùdu ó ti ń ṣẹlẹ̀ àṣà ó ti ń gbé wúrẹ́ o pẹ̀lú bí àwọn agbébọn kan bí wọ́n ṣe gbé ọba aláyé kan bí wọ́n ṣe gbé lọ ní ìpínlẹ̀ Bauchi ọjọ́ sátidé sí ọjọ́ àìkú ọ̀sẹ̀ tá a lò tán yìí ni wọ́n sọ wípé àwọn ajínigbé ọ̀hún ni wọ́n ya wọ ìlú kan tí wọ́n ń pè ní Balma ní ìpínlẹ̀ Bauchi wọ́n ní wọ́n gbé ìyẹn ní ìjọba ìbílẹ̀ Ningin ní ìpínlẹ̀ Bauchi wọ́n ní wọ́n gbé ọba aláyé ọ̀hún Alhaji Uzeni Zela wọ́n ní wọ́n gbé lọ ní ìpínlẹ̀ ọ̀hún o àwọn ajínigbé ọ̀hún ni wọ́n sọ wípé wọ́n tún yìnbọn wọ́n pa ẹnìkan ní ibi tí wọ́n ti wá jí orí adé ọ̀hún tí wọ́n ti wá jí gbé gẹ́gẹ́ bí wọ́n ṣe ẹni tí ọ̀rọ̀ ọ̀hún tó ṣojú ẹ̀ gẹ́gẹ́ bó ṣe wí ó ní nǹkan bíi aago mọ́kànlá alẹ́ ni àwọn ajínigbé yìí ni wọ́n ya bo ilé orí adé yìí o tí wọ́n sì jí gbé ní ìpínlẹ̀ Bauchi ó ní wọ́n tún yìnbọn sí ọkùnrin kan tí wọ́n pe orúkọ rẹ̀ ní Alhaji Haruna Jibril wọ́n yìnbọn fún lọ́rùn tí wọ́n sì ti gbé òun náà lọ sí ilé ìwòsàn báyìí alukoro iléeṣẹ́ ọlọ́pàá ní ìpínlẹ̀ ọ̀hún SP Ahmed Wakili ó wá jẹ́ kó di mímọ̀ pé lóòótọ́ ó ní ìṣẹ̀lẹ̀ ó ń ṣẹlẹ̀ o ní agbègbè kan ní ìpínlẹ̀ Bauchi ó ní àwọn sì ti bẹ̀rẹ̀ ìwádìí ó ní lóòótọ́ ni àwọn gbọ́ bí ìṣẹ̀lẹ̀ ọ̀hún ṣe ń ṣẹlẹ̀ tí àwọn iléeṣẹ́ ọlọ́pàá tí àwọn náà sì ti gbé ìgbésẹ̀ láti sọ wípé wọ́n wá gbogbo àwọn tí wọ́n wá ṣe iṣẹ́ láabi ọ̀hún pé wọ́n wá wọn rí. ìpínlẹ̀ Bauchi òun lè ti ṣẹlẹ̀ láàárọ̀ yìí. ọ̀gbẹ́ni àgbẹ̀ kan ní ìpínlẹ̀ Edo òun náà lọ́wọ́ sìnkú òfin ti bà látàrí pé ó fipá gba ìbálẹ̀ ọmọ ọdún mẹ́sàn-án kan gẹ́gẹ́ bí ìròyìn ṣe sọ arákùnrin ọ̀hún tó jẹ́ ẹni ọdún mọ́kànlélógójì torúkọ rẹ̀ ń jẹ́ Sunday Eje òun náà ni ọwọ́ àwọn ọlọ́pàá ti bà ní ìpínlẹ̀ Edo wọ́n ní ọba ọmọdébìnrin ọ̀hún ṣe tuntun mẹ́lẹ́tò pẹ̀lú agídí gẹ́gẹ́ bí ìròyìn ṣe fìdí rẹ̀ múlẹ̀ ìṣẹ̀lẹ̀ ọ̀hún ṣẹlẹ̀ níbì kan tí wọ́n pè ní Ugbogi ní ìletò kan tí wọ́n pè ní Ugbogi èyí lágbègbè Igbóbasua ní ìjọba ìbílẹ̀ Àríwá Ovia ní àríwá gúúsù Ovia ní ìpínlẹ̀ Edo ọ̀hún gẹ́gẹ́ bọ́n yẹn sọ ọ ní arákùnrin ọ̀hún ò ní wọ́n sọ wípé ó tan ọmọdébìnrin ọ̀hún wọnú yàrá rẹ̀
tó sì bá ṣe ìṣekúṣe lẹ́yìn èyí òun ló fún ọmọdébìnrin ọ̀hún ní 500 náírà gẹ́gẹ́ bí iléeṣẹ́ ọlọ́pàá bọ́n ṣe fìdí ẹ̀ múlẹ̀ wọ́n ní ìwádìí tí àwọn fi ṣe ó fi hàn wípé bẹ́ẹ̀ ní ṣe kì í jẹ́ ká mọjọ́ tí àbíkú padà kú àti pé n tí ò ṣe ni rí a kì í pótóndé báyìí ni àwọn èèyàn sọ wípé arákùnrin yìí máa ń ṣe pé ó ti di gbọmọgbọmọ rẹ̀ gbogbo gbà ló máa ń tan àwọn ọmọ kéékèèké láti ọdún 2 títí di ọdún 9 tí máa ń tàn wọ́ wọnú yàrá rẹ̀ tí yóò bá wọn ṣe ìṣekúṣe tí yóò sì fún wọn ní 500 náírà tàbí 600 náírà gẹ́gẹ́ bí agbẹnusọ iléeṣẹ́ ọlọ́pàá bóyá sọ ni tó bá ti fún àwọn tó bá ti mú àwọn ọmọ yìí wọnú ìyẹ̀wù rẹ̀ tó bá ti ṣe nǹkan pẹ̀lú wọn tán yóò fún wọn ní 500 náírà gẹ́gẹ́ bóyá sọ ẹni tí wọ́n fi ẹ̀sùn kàn ó ní òun ò jẹ̀bi ẹ̀sùn tí wọ́n fi kàn òun o àti pàápàá wípé òun máa ń tan àwọn ọmọdébìnrin wọnú ìyẹ̀wù láti bá wọn ṣe ìṣekúṣe ó ní lóòótọ́ kéèyàn má parọ́ kéèyàn má jalè torí pé irọ́ ọ̀dà ẹni tí ń pa gan ò lálàáfíà kì í ṣe wípé òun ò ṣe eléyìí tí wọ́n mú òun fún lóòótọ́ ni òun bá ọmọdébìnrin ọ̀hún ṣe ìṣekúṣe látàrí wípé ọmọdébìnrin ọ̀hún fúnra lára rẹ̀ ń ló wá bá òun o jẹ́jẹ́ òun lòún kúkú jókòó wípé òun ó fún òun lówó torí pé kóun ó fún òun lówó kóun wá bá òun ṣe kóun wá bá òun lájọṣepọ̀ ó lóun sọ pé rárá o òun ò ṣe ó lọ́mọdébìnrin yìí ló wá sọ wípé òun ó pariwo lé òun lórí o òun ó sì ké gbàjarè fáwọn èèyàn wípé ṣe lòun fẹ́ fi tipátipá bá òun ní àjọṣepọ̀ pé ìdí náà rèé o tí òun fi kúkú gba kámú tóun fi bá ọmọdébìnrin ọ̀hún ṣe ìṣekúṣe ní 500 náírà kọ́ ni òun fún un bí kì í ṣe 1,000 náírà òun ni òun gbé e lé lọ́wọ́ òun ni tó sì bá tiẹ̀ lọ ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn yìí ọ̀nbẹ ní ojú ewé ìwé ìròyìn tó jáde láàárọ̀ yìí ó kàn wá jẹ́ pé ntọ́ba yẹn lọ́kàn jẹ́ ń bẹ̀ ó ní wípé agbègbè tí èmi gangan mọ̀ dáadáa lágbègbè ọ̀hún níbi tí mo ti ṣàkíyèsí wípé àwọn obìnrin kéékèèké ń bẹ̀ wọ́n máa ń fi ìbálòpọ̀ wọ́n máa ń fi gba nǹkan lọ́wọ́ àwọn èèyàn bọ́n bá jẹ́ ọ́ lówó wọ́n lè sọ pé kó wá gbà ìbálòpọ̀ káwọn fi dí gbèsè tó jẹ bọ́n bá ra nǹkan lọ́wọ́ ẹ̀ wọ́n lè sọ pé ìbálòpọ̀ ni ó fi dí ó jẹ́ nǹkan tó gbilẹ̀ lágbègbè ọ̀hún lóòótọ́ ṣùgbọ́n bí tí wù kó rí ọmọ ọdún mọ́kànléláàádọ́ta ọmọ ọdún mọ́kàndínlógójì àti ọmọ ọdún 9 àyọ̀ ń ṣòfò ó jìn púpọ̀. ó jìn díẹ̀ lọ́dọ̀ tèmi ń bí kí n kàn sáré mú eléyìí wá kí n mú wá lérèfé ni ká lè máa fi yẹn ṣe lọ àbí lọ́dọ̀ tèmi ń bí wọ́n ní àwọn agbébọn wọ́n pa àwọn àgbẹ̀ bíi 15 ni wọ́n tún pa ní ìpínlẹ̀ Niger ó nìyẹn ti ṣẹlẹ̀ ìyẹn ní ìjọba ìbílẹ̀ Rafi ní ìpínlẹ̀ Niger ó ní wọ́n sọ pé wọ́n ti ṣekú pa àwọn àgbẹ̀ ọ̀hún ní nǹkan bíi aago 12 lọ́jọ́ sátidé tó lọ yìí kọ́lọ́hún kó mọ́ fi kú òjijì kó mọ́ fi pa wá. àmì o kó tó di pé a mọ̀ dágbére ẹ jẹ́ kí n sáré mú kéékèèké oníbejì yìí àkọ́kọ́ torí kí gbogbo wọn lè mọ bá ṣe mọ ṣọ́ra àti bá ṣe mọ fura pápá jùlọ àwa tá a bá ní àwọn ìṣẹ́ tí wọ́n bá wá iṣẹ́ nínú ọgbà tàbí níbi iṣẹ́ wa arákùnrin kan tó jẹ́ ẹ̀ṣọ́ aṣọ́gbà ni ó ti mú àwọn fèrèǹdì ọ̀kẹ́ tí wọ́n jọ lọ ja ọ̀gá rẹ̀ lólè wọ́n kó àwọn nǹkan ọjà tó tó mílíọ̀nù 17 tí wọ́n kó lọ ilé ọlọ́pàá àjọ ọlọ́pàá ìpínlẹ̀ Èkó òun náà ni wọ́n ti ṣe àfihàn ni wọ́n mú arákùnrin kan ẹni ọdún 27 torúkọ rẹ̀ ń jẹ́ Abe Johnson lọ sí ilé ẹjọ́ magistrate tó fi kalẹ̀ sí agbègbè Yaba ní ìpínlẹ̀ Èkó níbi tí wọ́n ti fẹ̀sùn kàn ń pé ó jí ọ̀pọ̀lọpọ̀ nǹkan tó jẹ́ lára àwọn ọjà tí ẹni tó gbà sí sẹ́ńtà àwọn ọjà ọ̀hún ni wọ́n sọ pé iye owó rẹ̀ ó tó mílíọ̀nù 17 náírà ọ̀daràn paraku lélẹ̀ ọ̀daràn paraku ni wọ́n fẹ́ dẹ́ni ẹlẹ́ni ń gbèsè síwájú adájọ́ oy adéfọpẹ́ nígbà tó ń sọ̀rọ̀ wọ́n ní ẹ̀sùn méjì ni wọ́n fi kan arákùnrin ọ̀hún ẹ̀sùn ìdìmọ̀lù àti ìdígunjalè gẹ́gẹ́ bí ẹni agbẹnusọ iléeṣẹ́ ọlọ́pàá èyún Haruna Magale bó ṣe sọ fún nínú ọ̀rọ̀ tó sọ nílé ẹjọ́ ọ̀hún ó ní arákùnrin ọ̀hún ṣe ẹ̀ṣẹ̀ ọ̀hún ní ọjọ́ 16 oṣù kẹrin ọdún 2023 tá a wà yìí ní dédé aago 7
alẹ́ ní òpópónà kọkànlélógójì sí ìkẹtàlélógójì ní àdúgbò ní òpópónà tí wọ́n pè ní Chris Ìdòwú ní ọ̀kẹ́ ní ibùdókọ̀ ọ̀kẹ́ ní agbègbè Èjìgbò nípínlẹ̀ Èkó gẹ́gẹ́ bóyá sọ wọ́n ní ẹni tó gba arákùnrin ọ̀hún síṣẹ́ lórúkọ rẹ̀ ń jẹ́ Oyètúnjí Àtúnwá tó sì ní iléeṣẹ́ ìtajà níbi tí wọ́n ti ń ta àwọn nǹkan èlò inú ilé ńbẹ̀ lárákùnrin yìí ti ń bá wọn ṣiṣẹ́ o tó sì lọ kó tó sì mú àwọn ẹgbẹ́ rẹ̀ lọ sí iléeṣẹ́ ọ̀hún tí wọ́n sì kó bítíbitì ẹrù lára àwọn ẹrù tí wọ́n kó òun náà ní tẹlifíṣàn ẹ̀rọ amóhùnmáwòrán bíi méjìlá àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ gbogbo àwọn ohun tí wọ́n ṣàkó níbẹ̀ ó ń lọ bíi mílíọ̀nù mẹ́tàdínlógún bákan náà ní kí n fi eléyìí ṣe ìbejì rẹ̀ èèyàn méjì lọ́gbẹ̀mímì nínú ìjà tó àbí nínú ìkọlù àwọn tá a fura sí pé àfìjàgbalẹ̀ òun náà ni wọ́n níbi tí ọmọ ọdún mẹ́rìnlélógún kan tó jẹ́ òṣìṣẹ́ omi ẹ̀rọ tí ó ti pàdé ikú òjijì orúkọ ẹni tí ń jẹ́ Fẹ́mi ìṣẹ̀lẹ̀ yìí wáyé níbi tí wọ́n pè ní Orílẹ̀-Ègùn Kára Ńlá ní tòsí Mòwe ní ìpínlẹ̀ Ògùn níjọba ìbílẹ̀ Ọbáfẹ́mi Òwòdé nípínlẹ̀ Ògùn lọ́hùn-ún gẹ́gẹ́ bọ́n èso wọn ni àwọn agbébọn rẹ̀ ọ̀hún òun náà ni wọ́n ya wọ odi ni wọ́n kọ ó ní ìròyìn ọ̀hún fìdí ẹ̀ múlẹ̀ wípé ìṣẹ̀lẹ̀ yìí wáyé lẹ́yìn tí àwọn agbébọn rìn kan tí wọ́n kọlu ìletò 13 ní Ṣìmáwò ní ìjọba ìbílẹ̀ Ṣàgámù òun náà ni ilé ètò wa wáyé tó sì gbẹ̀mí èèyàn méjì gẹ́gẹ́ bọ́n èso ìṣẹ̀lẹ̀ tó wáyé ní Orílẹ̀-Ègùn ní Kára Ńlá ó jẹ́ ìṣẹ̀lẹ̀ tó bá àyàn lọ́kàn jẹ́ ó wáyé ní dédé agogo 12 ọjọ́ Ẹtì tó kọjá lọ nígbà tí àwọn kan tí wọ́n sọ pé àwọn ti gba ìdájọ́ lórí ilẹ̀ kan ní agbègbè ọ̀hún pé gbogbo ìgbà táwọn wá gba ìdájọ́ gbogbo àwọn tí wọ́n ti kọ́ ilé sórí ilẹ̀ ọ̀hún dandan ni kí wọ́n máa múra láti kó áńgárí àwọn kúrò ní agbègbè ọ̀hún tàbí kí wọ́n wá tún owó ilẹ̀ míì san níbi tí wọ́n ti ń ṣe léyìí wọ́n ní ọjọ́bọ̀ òun ni gbogbo wọn ti dé sínú ìlú ọ̀hún tí wọ́n sì lọ ń kọlu àwọn ilé tí wọ́n bá rí kó tó di ọjọ́ kejì tí wọ́n lọ sí orí ilẹ̀ ọ̀hún níbi tí wọ́n kàn ti dédé ṣínà ìbọn bolẹ̀ gbogbo àwọn tí wọ́n ṣiṣẹ́ lórí ilẹ̀ ọ̀hún ó ní wọ́n fẹsẹ̀ fẹ́ ọ̀gbẹ́ni Fẹ́mi ọ̀hún tí wọ́n tó jẹ́ ọmọ ọdún 24 ó ní orítakò níbi tó náà ti ń gbìyànjú láti sá lọ tí ìbọn ti bá ní ẹ̀yìn bákan náà ní ìbọn ba ẹlòmíín náà lápá látàrí léyìí tó jẹ́ kí àwọn tó gbẹ̀mímì nínú ìṣẹ̀lẹ̀ ọ̀hún kí wọ́n jẹ́ méjì èmi rò wípé bàbá ń dàgbà sí láyé ogun jà wàhálà àwọn ọmọ àfìjàgbalẹ̀ lágbègbè ìpínlẹ̀ Ògùn ó ti ń di gbọmọgbọmọ lélẹ̀ tí ìjọba ìpínlẹ̀ Ògùn ní láti wá ojútùú àti ọ̀nà àbáyọ sí ìdí ni pé kọ́mẹ́sẹ̀ ìlú ní sábà máa ń fi ara kó ọ̀sẹ̀ wọn tó ẹ̀yin èèyàn wa bàbá gbálé tá a gbàtà àtànlá darí ẹ̀ sí bẹ́ẹ̀ ni wípé ẹyẹ ò ní fò kẹyẹ ọmọ bà kò ní hùwà ó wà ká máa ṣe lọ ṣùgbọ́n ìjọba àkókò tí ọ̀fà yé lẹ̀ fẹ́ẹ̀lì kankan òun náà ni yóò jẹ́ ká máa dágbére fún yín láti máa ṣe kí ni. láti máa sọ pé ó dìgbà kan náà torí pé lálá tó rókè ló ń bọ̀. ó ń gbàdá bọ̀ lẹ́yìn. a tún dúpẹ́ fún tòní pé a tún bẹ̀rẹ̀ pẹ̀lú ayọ̀ àti àlàáfíà a dúpẹ́ lọ́wọ́ gbogbo ẹ̀yin tí ẹ̀ ń wò wá yìí náà pé ẹ ṣeun o ẹ ṣe o bẹ́ẹ̀ ṣe ń wò wá àwa ń fẹlẹ́ yìí ṣèlọ fún tòní Kọ́láwọlé Àjàyí Ajíjẹ Dídùn òun lórúkọ tèmi o kókó inú ìwé ìròyìn òun náà lẹ ti ń gbọ́ látàárọ̀ níléeṣẹ́ amóhùnmáwòrán tìyín tí a Àwíkòǹkò tẹlifíṣàn ibẹ̀ lẹ ti ń wò wá. mọ́dé máa gẹ̀ ìpín ìpéjú báyìí láàlá fìlà